الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيضا لما جاء ìbánisọ̀rọ̀ gbẹ̀yìn inṣáàlláhu ta'ala qabla Ramadan tó bá bí ní Ramadan àwọn wáàsí ẹlẹ́yẹyẹ lóríṣiríṣi gẹ́gẹ́ bí ìṣe wa yóò máa lọ ṣùgbọ́n ìbánisọ̀rọ̀ ọlọ́sọ̀ọ̀sẹ̀ yìí tá a máa ń ṣe àwọn ṣe nǹkan ọ̀fẹ́ àfitìná títí àfihàn parí Ramadan abúlúwàwá ó jẹ́ kí Ramadan náà bá wa láàyè báàbù táwa náà ni báàbù fadlu bukai min khashyatillahi ta'ala wa shawqan ilayhi báàbù tó ń sọ̀rọ̀ nípa ọlá tó ń bẹ fún ìmọ̀sùnkún fún Allah ìmọ̀sùnkún látara ìbẹ̀rù Ọlọ́run Ọba Allah àti látara ìmọ̀ gbẹ̀ngbẹ̀ rẹ̀ àdísì méjì tó parí ọ̀nà ọmọ sáríkà tó rúgbọ́jọ́ ti lọ àdísì méjì tó parí ọmọ sáríkà tó rí kò sásìkò mọ́ àdísì alákọ̀ọ́kọ́ اقرأ. وعن إبراهيم بن عبد الرحمن بن عوف أن عبد الرحمن بن عوف رضي الله عنه أتي بطعام وكان صائما فقال قتل مصعب بن عمير رضي الله عنه وهو خير مني فلم يوجد له ما يكفن فيه إلا بردة إن بطي بها رأسه بدت رجلاه وإن بطي بها رجلاه بدا رأسه ثم بسط لنا من الدنيا ما بسط أو قال يعطينا من الدنيا ما يعطينا قد خشينا أن تكون حسناتنا عجلت لنا ثم جعل يبكي حتى ترك الطعام رواه البخاري. وعن أبي أمامة سدي بن عجلان الباهلي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس شيء أحب إلى الله تعالى من قطرتين وحقرين قطرة دموع من خشية الله قطرة دموع من خشية الله وقطرة دم تهراق في سبيل الله تعالى. وأما الأثران فأثر في سبيل الله تعالى وأثر في فريضة من فرائض الله تعالى. رواه الترمذي وقال حديث حسن. وفي الباب أحاديث كثيرة منها أحاديث العباد بن السارية رضي الله تعالى عنه قال وعظنا رسول الله صلى الله عليه وسلم وعيدة وجلت منها القلوب وأذلفت منها العيون وقد سبق في باب النهي عن البدع. عن إبراهيم بن عبد الرحمن بن عوف لقب إبراهيم أما عبد الرحمن أما عوف عن عبد الرحمن بن عوف أتي بالطعام ọdún wa gbé oúnjẹ kan bá Abdurrahman ọmọ Auf gbọ́lámà Abdurrahman bin Auf
من العشرة المبشرة بالجنة من العشرة المبشرة بالجنة إنه أموا صحابي سوافني رجنا الجنة لا تاي نولوا سوا بندبا نو انتساتي فني رجنا الجنة لا تاي أو بندبا وكان صائما وسندار لجنا فقال وصاد بندبا سواجو وابرس دارو قتل مصعب بن عمير وقع مصعب بن عمير ولجب أحد وهو خير مني مصعب يسد جميلا فلم يوجد له ما يكفن فيه إلا بردة لجنا وري عصات tó fi ṣe Mus'ab ọtúnmọ̀ orí rẹ̀ wọ́n aṣọ tó fún wa sí àfi búrúdà kan báyìí búrúdà lọ́dọ̀ lọ́bá wá aṣọ kíkí tó jẹ́ pé tọ́ àwọn tí mo owó fi họrí dáadáa tí mo lọ́wọ́ fi họrí dáadáa àwọn náà máa ń wọ̀ ọ́ Ànábì náà ní búrúdà sallallahu alaihi wasallam aṣọ tọ́rí ń jẹ́ náà nìyẹn àsọ̀tẹ́rẹ́ pé ìgbó tí a bí ha rọ́ṣòro bá dá tìrìjìlá bàbá ní kẹ́ fi borí rẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì máa yọ ọ́lẹ̀ wà ìgbó tí a bí ha rìjìlá bàbá sì fasọ́yẹ bo ẹsẹ̀ rẹ̀ méjèèjì bá dá rọ́ṣòro orí rẹ̀ yọ ọ́lẹ̀ fọ̀bọ́sùtọ̀ lánàá nínú dúnìyà máa bó sìtọ̀ àwọn rèé náà ti fẹ́ ní ayé fún wa bọ́ sì fẹ́ tó fún wa yẹn Abdurrahman bin Auf ló sọ̀rọ̀ àwọn rèé láyé yọ̀tọ̀ mi nínú ìgbádùn yìí àwọn rèé là ń dunú páàríjà rímu yìí mo rántí Musa ọmọ Umayr tó mú òfìgbà kan nínú àdùn táwárí inú síra Musa bin Umayr wà nínú àwọn tí Ànábì sallallahu alaihi wasallam kọ́kọ́ náà lọ sí Mẹ́dínà kọlọ̀kọ́ ṣe dáwà alẹ́ báyìí kánàbí tó ṣe é jíra láti Mẹ́kà lọ sí Mẹ́dínà Musa ti pè ẹ̀sẹ́sì dáadáa ayé mẹ́yẹ àwọn Ansar lójú gbọ́ ọwọ́ Musa bin Umayr ìgbà Islam ẹ̀sì rántí ìtàn rẹ̀ Musa bin Umayr ọmọ oníyẹ ọlọ́lá ní Mẹ́kà ìdílé olówó ló ti wá ṣùgbọ́n tó gba ìsìláàmù ní Mẹ́kà làwọn mọ̀lẹ́bí ẹ̀ ti yìí nù wọ́n ti yọ wọ́n ti dẹ́yẹ sí pé lọ́dọ̀dọ̀ wa má bó ṣe wọ́n faradà tí tó fi ṣe jíra lọ sí Mẹ̀dínà nìyẹn pẹ̀lú àṣẹ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá dé Mẹ̀dínà náà nǹkan òrọ́gbọ́ ó mánéjì láti títí tó fi pa sójú ogun Uhud Mus'abu tó jẹ́ pé àwọn tò ní mọ́wọ́ tàbẹ́ni ní Mẹ́kà lánàá wọ́n sọ ní ìtàn pé tí Mus'abu bá kọjá ní ìkan ládùúgbò kan wọ́n fi náà yóò sì mọ ẹjà títí àwọn àṣọ́nùkọ́ lọ bẹ́ẹ̀ wọ́n náà mọ ẹjà fún fọ́sẹ̀ kan wọ́n fi náà yóò sì mọ ọ̀rùn ládùúgbò rẹ̀ fọ́sẹ̀ kan ìyẹn lè jẹ́ àṣọdù tí a máa pẹ́lẹ̀ kí ló fi gbà yẹn kó ilẹ̀ tó tánlẹ̀ níbi tí amọ̀lẹ́bí rẹ̀ ní owó dé ṣùgbọ́n gbà tó kú ní ojú ogun Uhud bá tó kúkú ṣẹ̀yí bí gbogbo ogun Uhud ní wọ́n aṣọ kẹ́kẹ́ bu afásọ́ká aṣọ yẹ̀ wọ́n á lè gbogbo ara rẹ̀ gbogbo tó bá bu orí rẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì yọ ọ́lẹ̀ tó bá bu ẹsẹ̀ rẹ̀ méjèèjì orí rẹ̀ yọ ọ́lẹ̀ Abdurrahman bin Auf wá dáhùn pé sùmọ̀bùsù tọ́lá náà nínú dúnìyà àwárí àwọn tá a gbẹ̀yìn Mus'abu rẹ̀, wọ́n ti fẹ́lẹ̀ ayé fáwa
máa bó sì tọ̀gẹ́ bá ṣe bá ṣe fẹ̀ tó ẹ̀ sáàtì ní bọ́rọ̀ ṣe pọ̀ tó ọ̀rọ̀ yẹn pọ̀ débi wípé Abu Hurairah radiyallahu ta'ala anhu lánàá tó wípé kuntu alzamu Rasulallahi sallallahu alaihi wasallam alamili ìbápá wípé mo dún nínú ànábì gbogbo tó máa rí jẹ lọ́dọ̀ rẹ̀ ti tó mi. Abu Hurairah tí ó mọ̀ ṣubú lójú ọ̀nà Mẹdínà táwọn ọmọ kéékèèké ó pé gbogbo mọ̀jùlúùnù ní ọmọ bí àmìnà jùlúùnì ó ní ní èyà wèrè ènìyàn húwọ́ ju ebi ló fà. Abu Hurairah jẹ gọ́ọ̀nà ó padà jẹ gọ́ọ̀nà ní Mẹdínà ó jẹ gọ́ọ̀nà tí ẹ̀ gọ́ọ̀nà wàhálì zahidi ni gọ́ọ̀nà tó mọ́ lọ sọ́jà tí ó lọ ra nǹkan lọ́jà tí ó ti gbé séjìká tí ó máa sọ pé àwọsí ìtọ́rí kìíní amír ẹ̀yàfábíru kò sì ní gẹ́gẹ́ nìkan lọ́wọ́ gbogbo ẹni tí ó fi gbé dé ní ṣùgbọ́n padà dolówó ìtafẹ́ sọ́mbẹ̀ nìyẹn ọjọ́ ẹlẹ́ta láàánú ṣùgbọ́n àwọn Musa bun Umayr àwọn ti bá ti wọn lọ faminhum man qada nahbahu àwọn kan ti parí iṣẹ́ tí wọ́n ti lọ faminhum man yantazir nínú àwọn ọmọ tẹ̀wé wọn ni àwọn Abdurrahman bun Awf wà ṣùgbọ́n ìlú ń bá Abdurrahman bun Awf yẹ pé òtọ́ láàrin retí táwọn ní parí sáàsì parí dáadáa mọ́ apá nàbì ti sọ fún pé Abdurrahman bun Awf fil janna ẹgbẹ́ lẹ́ẹ̀kára ánìkù wọn ni òtínà mina dunya ma òtínà ayé náà fún wa táàrí ẹnikọ̀dì kọ̀ṣínà àǹtakúnà hasanatuna ujjilat lana ṣùgbọ́n ìgbé ń pa wọn ni pé gbogbo dáadáa táàrí láyé ṣeéṣe pé àwọn dáadáa àwọn ẹ̀san tó yẹ ká gbà lọ́gbà àlìjánnà ṣeéṣe pé òun náà ti ń kájú rẹ̀ fún aláì ọlọ́hìn tí ẹ bá ṣe ìgbìyànjú débi kan tí orí ayé ẹ̀ bá wá dé ìgbọ́rọ̀ mọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ dákun ṣeéṣe gbogbo ẹ̀ sí pé ká gbà lálìjánnà ṣeéṣe gbogbo ẹ̀ láti wá ń gbẹ̀sẹ̀ láyé ìyá máa ṣe dáwà fẹ́ pé àti jẹ́ àti mú amọ́ ilé ọ̀rọ̀ pé ṣàmúra o gbọ̀gbọ̀ ní ìrìnlẹ̀ ní pàtà ṣùgbọ́tọ̀ alhamdulillah nígbàṣẹ́ àmọ́ iná àti rí àwọn ọmọ ìyá wa tó nígbà tí àjọ bẹ̀rẹ̀ dáwà lánàá subhanallah nǹkan ìrọ́gbọ́ ṣùgbọ́n lónìí alhamdulillah nǹkan ti rọgbọ abúlé rẹ̀ kó tẹ́lẹ̀ gbé mọ́ rọgbọ lọ wọ́n ti bàtà lọ́mọ bá wọn àfà táwọn ọmọ ẹ̀yà mọ́tò gùn every weekend láti gbé lọ sí Ògbómọ̀ṣọ́ àmọ́ ẹ̀yà mọ́tò gùn mọ́tò mikra á fún àwọn mẹ́lẹ̀ àti ìmọ̀ọ́mù àtàwọn bá gbẹ́mọ lẹ́yìn ilé kéwàá nígbà tó yẹ kẹ́ta ọmọ gbé títóbi rẹ̀ gbé kátó mọ yá mọ́tò gùn yẹn kátó mọ yá mọ́tò gùn a máa ń pé ara sórí ọ̀kadà lọ lé kéwì àwọn méjì ni wá ní ọ̀kadà wọn ní báyìí kúrò ní dárúkọ wọn a wà pé àwa a jẹra wa ní méjì a jẹ mẹ́fà tá a jẹ lọ papọ̀ ìjọba wa ta ti ta kìtìrí lọ́nà ayélu àbí lọ́nà ẹbá gba ayé fún ọ̀ṣun ọjọ́ ọ̀nà gíní asátàkì tìta yí àwọn sí gbogbo pàpàpà pé àìlè wá mọ́ pé tààtọ́lá bọ̀rọ̀ kábùnà àgbẹ̀dọ̀ sọ pé ọ̀kadà ta gbé wákàtì àní tààtọ́lá bọ̀rọ̀ kábùnà nǹkan fún wa ó takúkò lọ́mọ́ alẹ́tọ́ríà bàtó yá láyá mọ́tò lọ kọ́lọ́bà sọ bàbá yẹn kó bá sọ lẹ́sìn olóore bàbá dáadáa ọmọ bàbá dáadáa bàbá yẹn bàbá tó wọ́n yá mọ́tò yẹn bàbá dáadáa ni bàbá yẹn kí ẹ mọ̀ sí dáadáa láyé ìgbà míì wà tó máa wo epo fún wa orílẹ̀-èdè ni wọ́n ẹ̀rọ pé fáwọn afáà lé pé wọ́n fi mọ́tò ilẹ̀ ó kọ́ ara epo sí ẹ̀rọ dáadáa yẹn ọlọ́ba wa sàn ẹlẹ́sẹ̀ wọ́n ṣe dáadáa fún wa pẹ̀lú yẹn bàtà tó ń bọ̀ nílùú náà wọ́n tún ṣe dáadáa fún wa
gbogbo bá a ṣe kóra wa wá sí bí ọkọ̀ lọ ọkọ̀ lálẹ̀ ọkọ̀ lábàáyẹ fílẹ̀ wọ́n tún bá wa rí kò sí lẹ́gbà kankan ló bí i ẹmọ́kú lẹ́dẹ̀ kankan ló tẹ́bí tọ́ ẹlẹ́gbà ọ̀sán ẹlẹ́sìn lórí ìgbà tó yá ẹnìkan ní ara mọ́tò pàdé ibi méjì ẹ̀rọ ibi mẹ́ta ìgbà tó yá àwọn owó mọ́tò la fẹ́ gùn ní èyí la fẹ́ gùn mọ́tò la fẹ́ gbé lọ ó dàbà ó bẹ̀rẹ̀ jẹ́ pé ẹlẹ́yìn níbi ọ̀rọ̀ ìtìnà bẹ́ẹ̀ ìgbà tí ò sí mọ́tò àmọ́ ń gbọ́ nígbà tí mọ́tò pọ̀ mẹ́ta àtàrà yọ̀lẹ́ àrílọ́mọ́ ọ̀gbọ̀n àyọ̀lọ́bìkà ẹgbẹ́ ní àtàrà yọ̀lẹ́ àrílọ́mọ́ orílẹ̀ yìí gan tí ẹ̀mọ́ tí ìlú owó rẹ̀ ìwé ráyè fara rilẹ̀ dáadáa fẹ́sìn gbogbo fìtínà lówó àdìmọ́ọ̀lù fìtínà Ànábì sallallahu alaihi wasallam li kulli ummati fìtínà ẹ̀mọ́ fìtínà tó ummati al-mal ẹni fìtínà ummati ní al-mal ìjọba bí yẹ́dẹ́ náà wá kó fún wa ní owó àbúyọ wa kó fún wa ní owó kó wọ̀ wá lọ́rọ̀ ọ̀rọ̀ halal kó sì kọ́ bá sí náà wallahi ọ̀nà pọ̀ tí ẹni ìmọ̀ owó sí wọ́n rà gbé fún wa ní owó tí ó bá forí ní ilẹ̀ ìrá àti owó wà ní tàbá gbélé kalẹ̀ nínú nǹkan ẹ̀sìn gbẹ́gbẹ́ àwọn táfìmọ̀ sẹ̀sìn mọ́sánsá tó ló bẹ̀rẹ̀ yẹn kọ́lá kọ́lá ṣe rẹ̀ àní ibi owó ọba ṣe rẹ̀ àní ibi owó tàbá ní gbẹ́gbẹ́ nínú nǹkan ní ìsìn yóò ga sókè kápẹ́kà Ramadan kódà ó sún ọlọ́bẹ̀ láti ṣe ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́tọ̀ gbogbo ìyẹn náà rẹ́lá kódà wá ṣe rẹ̀ mú ìjọpọ̀ parí afẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọmọdé bẹ̀rẹ̀ láyọ̀ kódà parí ẹ̀ láyọ̀ lọ́nà ọjọ́ kan ṣoṣo rẹ̀ sọ̀pàmọ́ ọ̀bùn àfẹ̀rí bá oníṣẹ́ èsè yí pé ẹ̀sẹ̀ tó yẹ ká gbà láàrin ìjọ́mọ̀ ṣe èso ìlọ tí wá ń kọjú rẹ̀ fún ọbáyì ẹni fún mọ̀ ìjọ aláyábé kí àtàtàkàtà àwọn fẹ́ sí ní gbọ́dọ̀ ni àbábọ́búra fi fẹ́ sí ni ní nígbà tó rántí tójú mùsàbùn òmèrú tójú rẹ̀ rí jẹ́ aláyábé kí ó bẹ̀rẹ̀ sí sọ ẹkún àtàtàkàtà tó fi fún jẹyẹ ẹlẹ̀ ọlọ́wọ̀ sí gíní o ọlọ́wọ̀ jẹma ọwọ́ olùbùkọ̀rí yìí wọ́n bùkọ̀rí ló gbà wá àbísáwí parí anábi Umamata Sudayy ibn Ajlan ìgbàwá yìí wá látọ̀dọ̀ Abu Umama Sudayy ọmọ Ajlan orúkọ rẹ̀ gẹ́gẹ́ nìyẹn tó pèsè sí al-Imam an-Nawawi ó ní wípé tọ́pá fi dárúkọ sàádé kan lákọ̀ọ́kọ́ ọgbà nínú Riyadus Salihin wọ̀nyí àbínàrùbá ó Nawawiyya ẹlẹ́wìí dáadáa tọ́pá fi dárúkọ sàádé lákọ̀ọ́kọ́ ọgbà tó wá gbé kú níyàlá mọ̀ọ́mọ̀ wọ́n ó dárúkọ rẹ̀ mọ́ tó bá ṣe wípé orúkọ rẹ̀ lámọ̀ wọ́n ó dárúkọ kú níyà rẹ̀ mọ́ kọlọ̀bá wa sa al-Imam an-Nawawi kọlọ̀kọ̀bá wa sa wọ́n lẹ́sùn lóore tẹ bá fẹ́ mọ asma'u sahaba orúkọ àwọn sàábé ànábì kó sáwọn Riyadus Salihin gbogbo sàábé tí ó bá tẹ́ Imam náà bá ti dákọ́ ní Riyadus Salihin àwọn tí àwọn míì àkọ́kọ́ ọgbà tó bá dárúkọ rẹ̀ ó dárúkọ sàábé yẹn fún rahimahullahu ta'ala sọ ìgbàwọ́ àwọn alábẹ̀dà Abu Umama Sudayy bọ́n Ajlan al-Bahili radiyallahu ta'ala anhu wa nabiyyi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó yà Ànábì sọ ipé laysa shay'un ahabba ila Allahi ta'ala min qatratayn ó ní Ànábì sọ ipé kò sí kankan tó lè ọgọ́dà nífẹ̀ẹ́ tó kíkan méjì kan nǹkan méjì kan tó kọ́kọ́ tó báyìí drop méjì báyìí nínú ọdún ìdá nífẹ̀ẹ́ sí jùlọ wọ́n afárọ́yìn àtòrípa méjì kíkà alákọ̀ọ́kọ́ qatratu dumu'in min khashyatillah
kójú gba omi látara àbẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀, kò sí kọ̀kọ̀ mẹ́rin bọ̀t àgbọ́yé náà nìyẹn. Kójú gba omi látara àbẹ̀rù ọlọ́run kó rántí àlùjánnà, kó ní dà lójú ẹgbẹ́ ṣiṣẹ́ tí mo sì ń ṣe tó tó iṣẹ́ àlùjánnà, kó rántí iná kó ní dà lójú ẹgbẹ́ iṣẹ́ tí mo ṣe ṣé mi ò sì níta rẹ̀ wọ̀ náà. Ọ̀nà kọ́tùrọ̀ tó dánù tòrọ́ kò fi sabilillah. Kíkẹ́ kejì ní kíkẹ́ ẹ̀jẹ̀ tó bá kán lójú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá lójú ọ̀rọ̀ jihad, ní al-jihad ash-shar'i, jihad tó ṣe dédé sharia tí ìsìta àwọn tí wọ́n dà lórí lókè lọ́rùn àti láwọn àyíkáyì, àti wọ́n sọ̀rọ̀ gba jihad fún adáadáa, al-jihad ash-shar'i tó ṣe dédé tí sharia sọ. Ó ní wa amal afaron, ó ní ẹ̀rí àwọn orípa méjì ń tiẹ̀, fa asarun fi sabilillah ta'ala, ó ní orípa tí ó ṣẹlẹ̀ bí orúkú tó kù sí wa, bí wọ́n tó kù sẹ́sẹ̀ wa, tó kù sí wa lára gbogbo ọ̀nà ọlọ́wọ́ bá. Wa asarun fi faridatin min fara'idillahi ta'ala, àbọ̀ orúkú tó kù sí wa lẹ́sẹ̀ wọ́n fẹ́ lọ sí ìjọsìn kan fún Allah, agbéra láti ilé aṣàlùwàlá, àwọn ń bọ̀, àwọn tó ní eruku wá kù sí wa lẹ́sẹ̀, ta fi dé mọ́sálásí, orípa yẹn, orípa tó ní ẹgbẹ́ dáwà jalla subhanahu wa ta'ala kó nífẹ̀ẹ́ sí dáadáa ni. Mahalu shahid níbi ọ̀nà ni omi ojú tó kàn tó nítorí bẹ̀rẹ̀ Ọlọ́run, omi ojú tó kàn tó dé ìdílé olùbẹ̀rẹ̀ Ọlọ́run. Ẹ̀yàjá jẹ́ni tí ó mọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba, bóyá ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba yẹn bóyá jẹ́ mọ́ múmi lójú wa tó ẹni mú sọ pé àwọn olóṣọ́kún tó èròkẹ̀ wọ́n sunkún ya àyọ́ o, kí wọ́n sunkún látara ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba jalla subhana, ìsẹ̀kún ya o, ẹkún tẹ́yìn ó sùn tí ó gbà lábẹ́rin. Ìwọ́n tó sílẹ̀ ilé sunkún tó ní ọlọ́dà bá fi ìbànújẹ́ kàn wọ́n lọ́wọ́ ó sùn ẹkún, wọ́n lọ́wọ́ ó sùn ẹkún, kọ́lọ́mọ́ fi ìbànújẹ́ kàn wá, kọ́lọ́mọ́ bá wà níjẹ́, kọ́lọ́mọ́ ṣe fún wa ní tí ó bí ẹkún fún wa, kó la kó ṣàánú wa. Àdísì yìí àdìbọ́mù Tirmidhi àwọn ọlọ́gbà wa, wọ́n wọ hadisun hasan, àdísì tí ó dáa ni gẹ́gẹ́ bí al-Imam al-Albani sì sọ nínú Sahih Targhib wọn. Kúrò dọ́dà kó wá wa sọ kó wá lẹ́sàn. Wọ́n ní wá fún ibá ní ahadithun kathira, àwọn àdísì ní wà tó sọ̀rọ̀ nípa ìmọ̀ sunkún ọlá tó mẹ́fẹ́ kún súnsún látara àpáyà ọlọ́ngọba. Nínú ẹni hadithu al-Irbad bin Sariya, hadithu al-Irbad bin Sariya ta ti kà síwájú tó ní wa awọ́dọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam mu'izatan wajilat minal qulub. Lọ́lọ́bí ṣe wáàsí fún wa, wáàsí ẹni wípé pé ọkàn wá wáyé ní jẹ́ náà. Omi wa darafat minhal uyun, àwọn ojú wọ́n bẹ̀ da omi lọ́jọ́ náà. Bí parí àdísì yẹn, ọmọdé rẹ̀dà ọmọ síwá ní aláyà kókó nàkí, ẹni tí wọ́n sọ̀rọ̀ Ọlọ́run wa fún jalla subhana, tí èmi ní ipa kankan rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mẹ́ bó ṣe gbọ́ wáàsí náà bó ṣe dìde, kò lórí ipa kankan. Ẹ̀sẹ̀ wá sí fún ayé ẹ̀sá lè kò sílẹ̀ ní ọmọ wa sọ pé wá gbọ́ wá sí wá délé wá lọ sọ ẹkún sọ́nà lọ sọ ẹkún fọ́nà ọlọ́mọ sí wá lẹ́ni tí ọkùnrin lè tójú rẹ̀ lè kòkò tó máa ń wo làlájúmọ́ ṣe lágbà pé Allahumma inni a'udhu bika minal ayni la tadma' ilé ọmọ sábíọ́ kó o níbi ojú tí ò kí bá ẹni lọ́dọ́dà kó ṣàánú wa. Inshallah bá ṣe sí àwọn ètò wa nínú Ramadan, a mọ̀ fi sétí gbọ́ kó wá wa, ṣùgbọ́n ẹ dákun Ramadan tí àwọn wò lọ́nà yìí ẹ̀yà fọkàn sí ẹ̀yà ká tún ní Ramadan tó ń bọ̀ yìí ní sábà bí àlékún ìpayọ̀ Ọlọ́run. Ó ní kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Olúwa ní a ṣe àwẹ̀ gbígbà lọ́rọ̀ rẹ̀ fún yín gẹ́gẹ́ bí a ṣe ṣe lọ́rọ̀ rẹ̀ fáwọn tó ṣáájú yín kẹ́ bá lè máa páyọ̀ Ọlọ́run.
gbogbo aláwọ̀ pé ìgbàgbọ́ wá ti jòrò tán láti Ramadan tó lọ, Ṣàbán ló ti fẹ́ parí. Ẹ rí pé nǹkan ti ṣìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa. Àǹfààní lè fún wa nínú Ramadan láti tún gbàgbọ́ yẹn ṣe. Àwọn tá a lẹ ní náfìlà ọ̀sán àti náfìlà òru, àwọn tá a yẹ ká Al-Qur'an, àǹfààní lè fún wa láti tún gbogbo àníyàn ṣe. Àwọn tá a kì í gbàgbé àgbàgbọ́ rẹ, àǹfààní rẹ̀ fún wa láti fi Ramadan kọ́. Káàkiri Ramadan kọ́ àwọn dáadáa yìí, kábà ilé máa bá lọ bẹ́ẹ̀ títí àbí ẹlẹ́dà kó sọ wá nìkan náà àwọn tí ó tara Ramadan tara rẹ̀ wà ní Jannah, kó mọ̀ sí ẹlẹ́ni tí ó tara Ramadan tí ó tara rẹ̀ wọ̀ná. Ẹtí Ramadan bá bá láyé tí ó wà sí olóore, tí ó súnmọ́ jọ sí Ọlọ́run, tí ó fọ́ra dálẹ̀ fọ́lọ́run, Ramadan kan lọ lára ẹ̀ bẹ́ẹ̀ ó súnmọ́ gbẹ́gbẹ́ ń tọ̀hún yóò tara Ramadan sórí ibi ní kọ́lọ̀mọ́ sí tiwa bẹ́ẹ̀. Wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.